ntí à ń pè ní ìṣubú kéèyàn ó kúrò ní ipò ọlá tí a fi sí kó wá máa yọjú ràn sí ntí wọn ọ̀ràn kó máa ṣiṣẹ́ oníṣẹ́ kéèyàn ó rìn kúrò láàyè níbi tí Ọlọ́run fi sí torí wípé ibi tí Ọlọ́run ní ó wà yẹn ibẹ̀ le fún ọ wá ń wá káyé lè rọgbọ fún ọ̀pọ̀lọpọ̀ aláàdẹ̀mọ̀ yẹn ní ìṣubú. ọba yìí ọpẹ́ kó gbà yẹn wá ògo ni forúkọ rẹ̀ wá finú rẹ̀ hàn wá bàbá mímọ́ wá fòye yé wa rán ọ̀rọ̀ rẹ̀ sáyé wa o gbogbo àwọn tó ṣubú bàbá mímọ́ gbé wọn dìde o ẹni tó ṣubú olódodo tó bá ṣubú níbàjẹ́ ẹ̀ẹ̀méje oníyọ́ pàpà dìde náà ni mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ nínú ayé àwọn àyànfẹ́ gbogbo ògo kó jẹ́ tìwọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa àmín. Kí a má gbàgbé à ń wò kí ló túmọ̀ sí láti ṣubú a ti sọ mẹ́ta fún wa nínú ìtumọ̀ tí mo ní mo tó fẹ́ sọ mẹ́ta míì fún wa n tó túmọ̀ sí láti ṣubú pé bí olódodo bá tilẹ̀ ṣubú lẹ́ẹ̀méje yóò pàpà dìde yóò tún dìde. Tí a bá wá ń sọ̀rọ̀ ìṣubú kí ló túmọ̀ sí ohun míì tó túmọ̀ sí ni kí èèyàn ó kùnà nínú gbèǹdéke Ọlọ́run kí ènìyàn kó kùnà láti mú ìrètí Ọlọ́run ṣẹ lórí ayé ẹ̀ kí èèyàn ó kúrò ní ààyè tàbí ipò tí Ọlọ́run fi ní sí kéèyàn wá wọnú ipò míì lọ kéèyàn pa iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run fún èèyàn tì kó wá máa ṣiṣẹ́ ẹlòmíì kó máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹlòmíì ó là ń pè ní ìṣubú. Ìwé mímọ́ fi hàn wá nípa Lúsíférì nínú ìwé Àìsáyà orí 14 ẹsẹ̀ 12 pé ìwọ ti ṣe ṣubú báwo ló ti ṣe ṣubú láti ọ̀run wá báwo ló ti ṣe ṣubú láti ọ̀run wá ìwọ Lúsíférì ìràwọ̀ òwúrọ̀ yẹn ni pé ó ṣubú láàyè kúrò ní àyè tí a fi sí. Nínú ìwé Kíróníkà kejì ní orí 26 ní ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 23 mo fẹ́ ka ilé ẹjẹ́ àjọ lọ sínú ìwé Kíróníkà kejì orí 26 ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 23 nípa Ùsáyà ọba nígbà tí Ùsáyà ọba tí ó jẹ ọba ọmọ ọdún mẹ́rìndínlógún ó ní ó sì jọba lórí ilẹ̀ Júdà fún ọdún 52 ó wá bùṣe gàdà nínú ìrìn àjò ayé ẹ̀ ẹsẹ̀ 16 ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ùsáyà jẹ́ alágbára tán ìgbéraga rẹ̀ sì gbé ṣubú. Ìwé mímọ́ náà sọ pé ìgbéraga ní síwájú ìparun ara tí máa ń fa ìṣubú fún olódodo onígbéraga ó sì di aláìṣòótọ́ sí Olúwa Ọlọ́run rẹ̀ ó sì wọ ilé Olúwa láti sun tùràrí lórí pẹpẹ tùràrí. Asáráyà àlùfáà pẹ̀lú àwọn 100 alágbára àlùfáà Olúwa mìíràn sì tẹ̀lé wọ́n sì takò ọba Ùsáyà wọ́n wí pé kò dá fún ọ Ùsáyà láti sun tùràrí sí Olúwa èyí fún àwọn àlùfáà àwọn Márónì ẹni tó ti yà sí mímọ́ láti sun tùràrí fi ibi mímọ́ sílẹ̀ torí tí ìwọ ti jẹ́ aláìṣòótọ́ ìwọ kò sì ní jẹ́ ọlá láti ọ̀dọ̀ Olúwa Ọlọ́run. Ùsáyà ẹni tó ní àwo tùràrí ní ọwọ́ rẹ̀ tó ṣetán láti sun tùràrí sì bínú nígbà tí ó sì ń bínú sí àwọn àlùfáà níwájú wọn níwájú pẹpẹ tùràrí nílé Olúwa ẹ̀tẹ̀ sì yọ jáde ní iwájú orí ẹ̀ ẹ̀tẹ̀ yọ jáde sí níwájú orí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì sáré gbé jáde pẹ̀lúpẹ̀lú ohun tí kára rẹ̀ ti fẹ́ láti jáde torí Olúwa ti kọlù ú. Ọba Ùsáyà sì ní ẹ̀tẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀
ó sì gbé ní ilé àwọn adẹ́tẹ̀, a sì kó kúrò ní ilé Olúwa. Jótámù ọmọ rẹ̀ sì gba ipò rẹ̀, ó sì ń ṣe ìdájọ́ lórí àwọn èèyàn ilẹ̀ náà. Ìyókù iṣẹ́ ìjọba Uzziah láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ni a kọ láti ọwọ́ wòlíì Àìsáyà ọmọ Ámósì. Uzziah sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sin sí ẹ̀gbẹ́ wọn nínú oko ìsìnkú fún iṣẹ́ tí àwọn ọba, nítorí àwọn èèyàn wípé ó ní àrùn ẹ̀tẹ̀. Jótámù ọmọ rẹ̀ sì jẹ ọba nípò rẹ̀. Ní tí à ń sọ fún yín ni wípé kí ni à ń pè ní ìṣubú? Ọkùnrin yìí ọba ní inú májẹ̀mú láéláé. Oríṣi ìfàmìíràn mẹ́ta ló wà. Ìfàmìíràn àlùfáà ó yàtọ̀ sí ìfàmìíràn tó wà lórí wòlíì. Ìfàmìíràn orí wòlíì ó yàtọ̀ sí títọba. Ọkùnrin yìí ọba lòun, kò ní ìfàmìíràn àfà, kò ní ti tàlùfáà, bẹ́ẹ̀ ni kò sì ní ti wòlíì. Ó wá torí pé ó ti jẹun yó tán, ó ti lágbára, ó ti dèèyàn pàtàkì. Ó dàbí pé ọwọ́ rẹ̀ ti gòkè àgbà, ó wá rò pé kò sí ní tóun ò lè ṣe. Ó kọjá àyè, ó kúrò láàyè tí Ọlọ́run fi sí. Kì í ṣe pàlùfáà ò sí, ó wá fẹ́ lọ gbaṣẹ́ àlùfáà ṣe. Ìṣubú ni. Ìwé mímọ́ náà sọ wá pé ìgbéraga rẹ̀ ló gbé ṣubú, ìgbéraga gbé wọ̀. Ìgbéraga ni kì í jẹ́ kéèyàn ní tẹ́lọ́rùn nínú ipò ìfàmìíràn tá a bá fi sí. Ìgbéraga ni ò ní jẹ́ kéèyàn ní ìtẹ́lọ́rùn kúrò níbi tí Ọlọ́run bá ka ni sí olóòótọ́ tó sì fi ni sí. Arákùnrin yìí ó wá fẹ́ ṣiṣẹ́ àlùfáà láti sutura yìí. Olórí àlùfáà Asáráyà wá, ọkùnrin yìí ó ti kọjá ayé ẹ̀. Àwọn 100 àlùfáà náà sọ pé kábíyèsí, tí òróró bá ń bẹ lórí yín kó wá yàtọ̀ síra wọn. Kí Uzziah ó dẹ̀ gbọ́, ṣe ló fà kékọ́rí, ó ń tu bí ejò níwájú àwọn àlùfáà. Bẹ́ẹ̀ ni ọba ògo ṣe fi ẹ̀tẹ̀ kọlù níwájú orí rẹ̀ gangan. Ibi tí ò lè dá sọ́bò ni Ọlọ́run ti kàn lábùkù. Àbùkù yẹn ṣe àbùkù olóròǹbó, ó dàbí pé àbùkù ojú páálí ni. Bẹ́ẹ̀ ni ó sì wá gbé ẹ̀sìn yẹn wọ sàréè. Ó gbé ẹ̀sìn yẹn wọ sàréè. Ọba ó dẹ̀ ń tán lékòó ńlù toró ti dọ̀dẹ̀tẹ̀, kò lè dúró láàfin mọ́. Ọmọ ẹ̀ wá gbapò ẹ̀ ṣe. Kí ni nǹkan tí à ń sọ fún yín ni wípé n tí à ń pè ní ìṣubú ó ní kéèyàn kúrò láàyè tí Ọlọ́run fi sí, kó kúrò ní ipò ọlá tí a fi sí, kó wá máa yọjú ràn sí tí wọn ràn, kó máa ṣiṣẹ́ oníṣẹ́. Ìṣubú ni. Ọ̀pọ̀lọpọ̀ aláàdẹ̀mọ̀ yẹn ní ìṣubú. Kí ni à ń pè ní ìṣubú? Ni pé kéèyàn ó rìn kúrò nínú òtítọ́, tàbí kéèyàn ó rìn kúrò láàyè níbi tí Ọlọ́run fi sí, torí wípé bóyá ibi tí Ọlọ́run ní ó wà yẹn ibẹ̀ le fún, ó wá ń wá káyé lè rọgbọ fún. Ó ń wá káyé lè rọgbọ fún. Nínú ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 19, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní, ará, bí ẹnikẹ́ni ní bá ṣìnà kúrò nínú òtítọ́, tí ẹnìkan sì yí padà, ìyẹn ni pé nígbà tí èèyàn bá ṣìnà kúrò nínú òtítọ́, ìṣubú ni. Ìṣìnà kúrò nínú òtítọ́, ìṣubú ni. Nígbà tí èèyàn bá lè dúró láàyè tí Ọlọ́run fi sí, ìṣubú ni. Ohunkóhun tó wù kó dé bá yàn bẹ́ẹ̀, ìṣubú ni. Ó ṣẹlẹ̀ sí bàbá wa Abraham. Ọlọ́run ní pé ilẹ̀ tí mò ń mú ọ bọ̀ rè ní Genesis orí 12 ní ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 10. Abraham wá sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Nǹkan pè ní ṣubú nìyẹn. Kéèyàn ó ṣubú kúrò ní ààyè tí Ọlọ́run fi sí, kéèyàn ó yà bàrà kúrò nínú òtítọ́. Lúùkù orí 10 ẹsẹ̀ 30, arákùnrin kan náà láti Jerusalem ló ti sọ̀kalẹ̀ lọ Jẹ́ríkò. Kí ló wá lọ Jẹ́ríkò? Kó lè dá náà ni. Kó lè dá náà ni. Bí gbogbo wa ti máa ń sọ, kó lè dá kanda ní tí ó jẹ àti ní tí ó jẹ, ní tí ó mu àti ní tí ó mu. Ó ní tó fẹ́ jẹ ní Jẹ́ríkò tí ó sì ní Jerusalem. Ó ní tó fẹ́ mu ó ní tó fẹ́ mú ní Jẹ́ríkò tí ó sì ní gbòòrò Jerusalem. Ìwé mímọ́ sọ pé ó sọ̀kalẹ̀. Nígbà tí ẹ bá kà pé
ènìyàn Ọlọ́run sọ̀kalẹ̀, ìtumọ̀ ẹni pé ó ṣubú, ìtumọ̀ nìyẹn, ìṣubú nìyẹn. Kí ni à ń pè ní ìṣubú? Òun ni kí ọkàn èèyàn ó ṣí kúrò nínú gbígbẹ́kẹ̀lé Ọlọ́run, kéèyàn wá gbẹ́kẹ̀lé ara ẹ̀, kẹ́ni yẹn kó wá gbẹ́kẹ̀lé àwọn àlùmọ́nì tó ní àti kó ní àsopọ̀ pẹ̀lú àwọn èèyàn tí kì í ṣe èèyàn Ọlọ́run. Nígbà èèyàn bá dẹ́kun àti máa gbẹ́kẹ̀lé Ọlọ́run tó wá fi ara ẹ̀ sì gbẹ́kẹ̀lé, àbó fẹ́ èèyàn sì gbẹ́kẹ̀lé, tó fa àwọn alágbára ayé sì gbẹ́kẹ̀lé, tí ò fọlọ́run sì gbẹ́kẹ̀lé, tó gbẹ́kẹ̀lé owó tó ní, tó gbẹ́kẹ̀lé ọlá tó ní. Ẹnìkan tá a fẹ́ fi hàn níbí òun ni Asa nínú ìwé Kíróníkà kejì ní orí 16. Ẹ jẹ́ àjọ lọ́bẹ̀. Kíróníkà kejì orí 16. Ẹ gbọ́rọ̀ Ọlọ́run. Kíróníkà kejì ní orí 16. Jẹ́ mú láti ẹsẹ̀ 1. Ní ọdún 14 ìjọba Asa, Báṣà ọba Ísírẹ́lì gòkè wá sí Júdà, ó sì kọlù Rámà láti máa bà á jẹ́ kí ẹnikẹ́ni má lè jáde tàbí wọlé tọ̀ Asa ọba Júdà lọ. Nígbà náà ni Asa mú wúrà àti fàdákà jáde nínú ilé ìṣúra ilé Olúwa àti ààfin ọba, ó sì ránṣẹ́ sí Beni-Hadadi ọba Síríà, ẹni tó gbé ní Damasku. Ó sì wí pé, májẹ̀mú kan wà láàrin mi àti rẹ, bí ó ti wà láàrin bàbá mi àti bàbá rẹ. Ẹ wò, mo fi wúrà àti fàdákà ránṣẹ́ sí ọ, lọ bá májẹ̀mú tó bá Báṣà ọba Ísírẹ́lì dá jẹ́, kí ó lè lọ kúrò lọ́dọ̀ mi. Beni-Hadadi sì gbọ́ ti Asa ọba, ó sì rán àwọn olórí ogun rẹ̀ lọ sí àwọn ìlú Ísírẹ́lì, wọ́n sì kọlù Ijoni, Dani, Abeli-Maimu àti gbogbo ìlú ìṣúra Naftali. Kí ni nǹkan tó wà níbí ni pé ọba méjì ní ń jẹ ní Ísírẹ́lì, torí pé wọ́n ti pín ìjọba yẹn sí méjì. Ìjọba ti ìhà àríwá òun náà ń pè ní Ísírẹ́lì, ìjọba ti gúúsù ni wọ́n ń pè ní Júdà. Ti Júdà ní Asa ń ṣàkóso, Báṣà ń ṣàkóso ìjọba àríwá. Báṣà yìí náà wá ti dó ti Júdà yìí ó wá dó ti Asa tó jẹ́ pé ogun àwọn ọmọ Síríà ní orí 14 ni wọ́n gbé ti àwọn yẹn, ọ̀kẹ́ kan 1 million àti 300,000 ni wọ́n. Ẹgbẹ́ ogun gbà náà ọmọ ogun tí Asa ní wọn ò ju 1,300 lọ, wọ́n jura wọn lọ. Ṣùgbọ́n Asa gbẹ́kẹ̀lé Olúwa, abẹ́lé ló wá dìde sí. Kí ọ̀rẹ́ wa yìí kó sì fọlọ́run sí gbẹ́kẹ̀lé, kò fọlọ́run sí gbẹ́kẹ̀lé o. Owó ló mú, ó mú wúrà, ó mú fàdákà, ó wá lọ fi ń wá ojú rere èèyàn, ó lọ fojú wá ojú rere ẹni tí ó wà bá ràn án lọ́wọ́ láti wá kọlù. Àjèjì ni ó, bí ìgbà tí ọmọ Ọlọ́run méjì bá ń jà tàbí ìránṣẹ́ Ọlọ́run méjì bá ń jà tán ní wọ́n ṣe gbódò òun sọ, tí ìkan ti wá rí wípé ẹni yìí má ti lọ fara mọ́ àwọn alágbára ayé, lòun náà wá tún lọ kákí ayé. Nígbà táwọn oníṣẹ́ Ọlọ́run bá ń kákí ayé torí pé wọ́n fẹ́ gbógun tira wọn, ní tá à ń sọ nìyẹn, wọ́n á fira wọn, wọ́n á fọlọ́run sì gbẹ́kẹ̀lé mọ́, wọ́n fi ara wọn sì gbẹ́kẹ̀lé àtàwọn alágbára ayé kan. Olúwa wá sọ pé ó rán Anani sí pé ìwọ ọmọkùnrin, ọkàn rẹ ò ṣe déédéé níwájú Olúwa. Ó ní ẹsẹ̀ 7 ní àkókò náà wòlíì Anani wá sí ọ̀dọ̀ Asa ọba Júdà, ó sì wí fún un pé torí tí wọ́n gbẹ́kẹ̀lé ọba Síríà, ìwọ kò sì gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run rẹ, nítorí náà ogun ọba Síríà ṣe bọ́ kúrò lọ́wọ́ rẹ. Àwa kì í ṣe ará Ethiopia àti àwọn ará Libya, àwọn alágbára ogun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kẹ̀kẹ́ ní àwọn ẹlẹ́sìn. Síbẹ̀ nígbà tí wọ́n bá gbẹ́kẹ̀lé Olúwa, yóò sì fi wọ́n lé ọ lọ́wọ́, torí ojú Olúwa ń lọ síwá sẹ́yìn ní gbogbo ayé láti fi agbára fún àwọn ẹni tí ọkàn rẹ̀ pé sí ọ̀dọ̀ rẹ̀. Ọ̀rẹ́ wa, kí là ń pè ní ìṣubú? Kéèyàn má fọlọ́run sí gbẹ́kẹ̀lé mọ́, kéèyàn gbẹ́kẹ̀lé dúkìá tó ní, kó gbẹ́kẹ̀lé àwọn èèyàn tó pè lálágbára ayé. Ta làwọn aláyé níwájú ayérayé? Yá gbàdúrà. Ọba ògo, gba ọpẹ́ kó gbà yín wá, ògo ní forúkọ rẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ yóò yíwájú bá ti ń sọ lọ. Ayérayé, gbogbo àwọn àyànfẹ́ tó ti ṣubú, Jésù gbé wọn dìde o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ o. Káláyọ̀ káyìn ọ́, kó ní forúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa.
àmín.